ṣẹ̀rẹ̀ tó lè ṣàná tó ń dá lé iṣẹ́ lẹ̀ tó ń lọ sórí kínní. Dájú ẹ̀ jẹ́ ká jẹun lálàáfíà náà. Èmi ló ń bá sọ̀rọ̀ bẹ́ẹ̀. Fún mi. Nǹkan ṣe ẹ́ ni. Torí òyìnbó yìí. Má bínú. Má bínú. Àná ìnà gidi rèé, òun ló jókòó yìí. Wọ́n sọ fún mi pé kíní kan wà tó bá tún dán wò. Ẹjọ́ ẹ̀ kúkú kọ́. Bẹ́ẹ̀ mi tí mo rán ẹ lọ ìlú òyìnbó ni. Ìyá àgbà. Mami. Mami ṣe wọ́n. Mami. Wọ́tà mọ́. Òyìnbó ni ẹ̀ ṣe é dé òyìnbó. Bẹ́ẹ̀ lẹ kó òyìnbó wálé. Òyìnbó ló jẹ́ kó máa wúkọ́. Òyìnbó ni náà. I mentioned some time ago that Jason has the same set of eyes as someone I met in London. Do you remember? Yes, I do remember. In fact, I said I was going to ask you who that was. Well, Robert. Robert. He was tall, lanky, blue eyes, infectious smile, a kind heart. Such a fine man. He was like an angel in human form. Mommy, you sure had an excellent taste in your youth. Well, it eventually turned out to be a bitter taste. What happened? The same reason your father has. My parents also didn't want me to marry a white man. So my father quickly arranged for his friend's son to marry me. Wait, Mommy, are you trying to say that you and late Grandpa's marriage was through arrangement? Marriage by matchmaking and arrangements. It was very popular in those days. No, that's wrong now. It's not fair now. That's how I feel as well. Sorry, Eponema. Let me quickly get your water. It's okay. Sit down, my love. Sorry, ma. I was forced. Literally bundled into a beetle like a Christmas goat before sending me to my husband's house. Interestingly, it turned out to be a blessing in disguise for me. How? In one sentence, my late husband was the most amazing man that ever walked this earth. If I had another chance to live another life, I'd surely choose him. Truth is, Jason is the man of my heart. For me, the heart wants exactly what the heart wants. Yes. But in reality, my dear, life isn't generally as simple as that. As the saying goes, nǹkan tí àgbàlagbà rí ní ìjókòó, bọ́mọdé bá gorí àjà, kò lè rí. I miss that chocolate. You scared me. Hey, babe. What are you doing here? You're supposed to be in your bed sleeping. I'm here to spend the night with you. No, you can't do that. Wait, babes, calm down. See, my dad's room is just next door. If he finds you, he's going to kill you. I snuck up here. Don't waste time, okay? Okay, what if... It's all good. What if he just... Your dad's not gonna know it's you. I'm gonna leave in the morning before everybody wakes up, alright? Are you sure? Yes.
doing? Can you be sleeping comfortably, knowing that your daughter will make a very serious mistake? Is this about Jason? Yes, of course. It's about Jason. Eh? How can she marry a Yoruba boy? When she can marry a Yoruba boy that knows our customs, our values, and all of that. So tell me, what is your concern now? Number one, if she marries a Yoruba boy, he will take her to America. Is he a Milu? He will take her to America. You know how far America is? She's our only daughter. Okay. Number two, when they start having children, that will be our only grandchildren. They will be in America. They will learn how to speak English like Wunmi through their nose. They will not even understand our language again. Our only daughter and only grandchildren. And then, he may not even allow them to come and visit us again. So it is we that will be running head-to-skater at our age. You know how expensive American ticket is? Mother, it is true. I agree with you. So, what do you want us to do? What else you need? Suggest to her. Tell her she cannot marry the Yoruba boy. Full stop. Me? To sell for me? Yes. Are you both not the same? Very heady people. Is that what we're talking about? What is that we're talking about? That's what we're talking about. Close your thing here. Is that what I'm talking to you about? Wait, Jason. What, baby? There's something I need to tell you. What? Wait. It would break my dad's heart if he finds us this way because he thinks I'm a virgin. What? Yeah. Okay, so... Seriously? I know this might sound ridiculous, right? But he made me promise him when I was 16 years old that I wouldn't lose my virginity to anyone till I'm married. So who's the lucky guy? Why do you want to know? Just curious. Listen, I've only been with 2 men in my entire life. Ayo and you. So was I. Yeah. Looks like somebody's been a bad girl. Needs to be dealt with. I hear me. Can you hear any strangers? Listen. Kule, I cannot hear any noise. You can't hear any noise. I cannot hear any noise. I can hear. Oh. Let me go and make sure that my daughter is safe. That Yoruba boy is still sleeping in this house. Kule, come and sleep. Kule! Oh, God. Wunmi! I want him out of my house. Lori Burugu. Daddy. So you send them to burn my shop?
This is getting too much. It's getting out of hand. Maduka, wait till the end. Oh, Jiriya, why you're becoming okay? Me, Kana Maduka, that owns the biggest paper shop in Tower Market. People come, they give me respect, and two of you are aware the kind of respect people give to me. I go to give them advice. Now I'm being summoned by red cap chiefs to come and answer query because of this urchin. Kenny. As again. Because. There's power in the tongue. The only power you have resides in your tongue. I know you don't need to sound it. But you should have been using those powers on your daughter. Hey! Not on me. Hey, Joe. Mama, Mama, I have only one daughter. Asake, Bikono, eh? Don't put fire in this situation, Biko. You see kerosene for my hand. You are petrol yourself. Over years, I have been telling Asake and Ezine, please stop this rivalry. You are quarreling with this person, because it's going to be transferred into your daughters. Stop this, they didn't agree. I married them Ibeku because I was looking at them as people who were educated. It was not education. It was illiteracy. They covered their illiteracy with painting of education. I should have married illiterates in the first time. Mua. Yes. I am not an illiterate. I am the illiterate. Look at Dinah and Ejiro. If I tell them to stand here, they will stand. Sit here, they will stand. I have never had any cause to scold them or to quarrel with them. Do you people have any cause to have my school? No. Have I ever scolded you? No. Why would you say no? Because you don't have any other place to go to. Where do you have? Maduka, This is my house and I'm not leaving. Maduka, calm down, eh? At least let us thank God that the person affected did not die. Ibekwe. Eh? My pocket died. Oh, but that thing that got somebody burnt too, and the person is hospitalized. And I'm paying for the hospital bill. Yejide, why did you to go and put fire in your sister's shop? Mazibekwe, please, so I don't want to say you are lying, sir. I did not put any fire in our shop. I see. Papa, you all know how successful I've been on Buka Street. I've been the best food seller on Buka Street. Any other one is a counterfeit. Right on, tell them. Benny, mommy. Somebody now came suddenly to Buka Street, causing trouble. Mazibekwe, can you imagine? She's sending cockroach into my shop, trying to spoil my business. Yeah, shut up, okay. Please, it's okay. My daughters, you want to take it easy with your father. You know you have high. Who are your daughters? I'm talking to you. Let that rubbish. I will wait your head. That rubbish. Today, say worry. Oh my shake. Alamala. You worry. Like chef. Odake. O shebe. Wajade. Warensi. You will go spiritual. Shokoya? Yes. I am ready to go any length as long as it ends here today. Mommy, me le show. Can we?
Scholastica. Shokoya. How far? I am tired today. How do you want me to slice the yam? Long and difficult, or short and hard way? You're the man. Let me sanitize the shit you are in. Amarashi, you and this your idiot boyfriend. You are owing me 30 million naira for the coke you lost. 30 million? You lost my coke. But for you lost LBG, just 2 weeks. 2 weeks? To pay my money. Fuck, I'm not gonna find 30 million. 2 weeks. Oh, Lord, yes, Daddy! Oh, yes, Daddy! Yes, Daddy! Yes, Daddy, I got you! Daddy, I got you! Come on! Daddy, I got you! I got you! Lift up your head! No, please! But it's okay! Just move. I'm sorry. Daddy. Sorry, baby. Sorry, boy. Sorry. I'm sorry, Dad. Mo fẹ́ dàgbà tí ń gbẹ̀yìn lédì. Bí n bá kú láàárọ̀ kí n jí lálẹ́. Kélédùà tó lókè máa dòkè mú, kémi máa bẹ́ńlé ayé kí n máa ṣe bí Elédùmarè. Ẹ fẹ́ dùn yígiyígi ẹ kú mọ́. Bẹ́ẹ̀ ni o. Tó fún ọba aláraga yìí dá. Èmi Àkànní Adérọ̀mọ́lá ọmọ Adégoróyè ti kúrò nípò kábíyèsí, mo ti di ọba bí Ọlọ́run. Àṣebàjẹ́ ó ṣe bí tòun là ń wí, àṣe búburú ẹ̀kú ara fún. Arákùnrin mi ò pé a ti ń fẹ́ máa káàárẹ̀ ọkàn, a sì gbọ́dọ̀ káàárẹ̀ ọkàn nítorí pé a ti dójú ọlọ́mọ tó. Èmi lẹ̀ ń tẹ̀sẹ̀ fẹ̀rọ̀ jàmbá fún. Abẹ́ni lórí ṣiṣẹ́ ọwọ́ ẹ̀. Kábíyèsí ti balẹ̀ jẹ́ o. Àbí ohun tí mo ṣe ò dáa. Dáadáa ò dáa tó. Ìjẹ́ kínú àfikún gbóná mọ́ lára. Ìfi ọlọ́kàlàkà bíi igi àdárọ̀. Ó tọ́ fojú báyìí ò ní rómi. Òjọ́lá àsọtẹ́lẹ̀ ti fásọ. Òjọ́lá wípé ọ̀rọ̀ tarúgbó bá sọ kẹ́yìn ó ti dègún ó ti dàṣà. Ǹjẹ́ àwọn arábí yóò ṣiṣẹ́ jẹ? Iṣẹ́ tá a fi rókọ̀ kì í pakọ̀. Èmi ọ̀tún Ajagajigi, èmi ẹ̀tẹ̀kútẹ́ rò wò. Sá Mọ̀rúlá mo mọ̀ kan. Kí ni rúlá? Àwa mẹ́wàá la wọnú igbó. Àwa 5 ló kù. Ṣó nígbà tí gbogbo ọba kú tán ká tó lọ lé ni. Ẹni bá galẹ̀ dandan ni kó balẹ̀ lọ. A balẹ̀ lọ. Ọba bí Ọlọ́run. Ìyálọ́jà má jẹ́ n kó fìrí rẹ̀ mọ́ la. Àti ìwọ náà Ìyálóde. Ìwọ náà lọ rè rọ́kúnlé. Ìwọ náà sọ̀rọ̀. Ṣé n sọ pé eégún ọ̀pọ̀ máa rí ni? Fún èyí tó sọ yìí. Bọ́dẹ̀kẹ́ ọrùn rẹ kò sì kó lẹ̀. Ṣé ohun tí mo ṣe burú? Rárá, èyí ṣẹ̀ṣẹ̀ lábẹ́ ẹ̀ sísá. Call your parents. Tell them you got the job. Now! Oi! But the light is already green. Why did this guy stop? Hey!
Hey! Hey! What the hell? Hey! What the hell? What the hell is wrong with you? What? Like how? And why are you eating my car like that? Are you okay? Get away! Why do you park here? What do you mean what my park here? Can you not see the zebra crossing? Do you expect me to walk the zebra? What is the zebra? What is the... It's not zebra. It's lion or elephant. That's it. Government don't talk and say, if you see traffic light, red is stop. Green is move. Did you see traffic light here? What the hell are you saying? When you see a zebra crossing, you have to wait and let the pedestrians cross. Can you That's just, normal can you to just do. move? Don't tell me that! Are you stupid? Yeah, Boku. Please, can you just move back? What the hell is this man? I'm going to sort What it, the please. hell is this man? I'm going to sort it. Can you just park, please? Please. Are you okay in the head? Can you just park? What the hell is this man? Thank you. Get to the... Oh my goodness. What the? Get to the... Get to the... Hi. What the hell was that? What the hell was that? Okay. Who was that man? It's okay. That's why I had to settle it. It's all right. Does he not understand what a zebra crossing is? That's a zebra crossing. You see a zebra crossing, the normal thing for you to do is to wait. Say, someone Nigerian. Excuse me? What she's trying to say, are you not from Nigeria? No, I don't live here. No wonder. Because you keep shouting zebra crossing, zebra. So I keep wondering that, are you not Nigerian? Like, you know? Oh, hi. I'm so sorry. I couldn't help but notice how you stood up for my PA. My name is Laha. I'm a philanthropist and an entrepreneur. Oh, my name is Yetuna Animasham. My father is a very... Don't let me talk about my dad's wealth. Let me just say, I'm Yetuna Animasham. I'm a philanthropist as well. Leo, she do a lot of... A whole lot. Stop saying what we do. Let's probably call this fate. Actually, I am opening a Women Empowerment Center in Cotonou in a few days' time. That's good. And I would really like to invite you all, your friend, your PA, if you don't mind. Everything on me. First class tickets, first class hotels, and take your stay. You don't have to bother about the first class tickets. I'll speak to my dad, so we'll come with our private jet. But there's a little problem. The problem, I will have to speak to my team. They have to talk about it. They have to sit on the round table because I have committee or board of trustees that we have to determine where I go to. Okay. That's my manager over there, and that's my PA. Can I get my card, please? I'll give you my card, and hopefully we can have a healthy partnership. No problem. You can give my card to my PA. Fine. Here. All right. PA. This is my card. Yes, please give me a call, and I'm very sure we'll have a healthy partnership. Yes, Okay. sir. Have a nice day. I'm the PA. Bye. Cash Money, you need to post a new fake job alert on our Facebook page. When you join me in my car, let's talk. Ayinde. Mama. You know, say you don't do so well for yourself. You don't move up very quick. Mama, I don't want to move up. I want to move out. Now, wait till they work you now. Maybe you don't like the money where they make. Or that one self no do you. You say I don't like the money. But the job don't tire me. I just want to move out. I'm really breaking. Please now, Mama. You know, say last, you will still guys follow me talk, waiting really the sub for your head. Mama, you say you will free me after 3 years. 3 years don't pass now, you not free me. You will get one package where you will follow me run. Oh, big head. One last job. And you go free.
tragic event, the murder of some victims is the recent case of kidnapping and murder in the state. The Inspector General of Police has vowed to fight criminals and also put an end to murder and organs harvesting, hence improving the safety of Nigeria. How do these people do this thing? How do they sleep at night? You remove their body parts. They will remove a kidney. They will remove a doforo. Like, we all need to be careful. Even if we are careful, what are we doing? Ah, Brajide. Yeah, okay. How are you? I'm fine. How are you? Oh, this lady. Abebi. Abebi. How are you? Fine, sir. How are you doing? Hilera. So then it's it. Check this out. Bro, this is your new job. It's really paying off. But Ajide, when are you going to introduce us to Cash Money now? At least they used to live here. No problem. Hey, Twali, how you doing? In good time, I will introduce you to Cash Money. Okay. But we actually have a problem for now. So, Anike might belong to it. Bajide, I saw you. Bajide, wait. What's that on your clothes? Is that not blood on your shirt? Where? That's blood. Oh. You know, some guys were fighting in the club, so I needed to protect our customers. Okay. Why are you dragging it now? Leave it now. No, leave it. Where is Daddy? They're inside. Okay. What? Is it your brother? Take it inside. Is it your family? Is it my family? Must you eat all the time? You like food too much. Get out, carry Joe. it inside. Yes. Swala. Just think, wait. By 3 days, we too, and we travel out. We been put on. I'm going to say nothing. Now we'll give up for Oppo. I wish this Cotonou we are going to. It's America. No be your papa dey talk. What you want? Hello, who's this? Daddy. Who be Daddy? This is Caroline. Caroline from where, please? You know hear what I told the first time? You deaf? I said this is Caroline. Where's my father? He dey sleep. What you want? He's sleeping. What? How can he be sleeping? How can he be asleep? Wake him up. Just wake him up, please. I beg you. Hello? Carol, hello? Sure. Please shut my head. What's happening? I know say I see you down the aisle. Babe, why did you do this? How is this my fault now, eh? I actually informed him. But did you follow up? Did you? That's what I'm trying to do. That's just ignored him as usual. Now see. What is going on here?
Oh, his dad. I'm trying to reach him. I don't know. He's just not responding. He's not responding yet. But why is this man so useless? What a useless fellow. What about Brother JD? Can he help us reach him? I don't know. Then call him to find out. Anyone at a time now. Oh, Brother JD. Call him. Like father, like son. And you're ready? Yes. Hey, Georgia, wọlé ntiwa. You're right, Yosh. Hey, wọlé. The father that will be unreachable. Pick up this phone. If you hear me, make I do for you. I know they like to, they do follow. But you see this life, everything now YOLO. If I'm feeling you, then I know the G so roll. Say you know, dude, then I fit to just go low. What is it? Shidi, where the fuck are you? Young man, are you okay? What do you mean, where am I? Well, what do you want to do with that information? Where's your father? Dakpo. Show Yahweh, Lisha. Call your father now. You have his number. Why are you calling me to ask me that? Shidi, hello? This one takes some play. Did you not know you're supposed to arrive today? Arrive? Arrive where? At my in-laws' place. Your in-laws? Wait, you have in-laws now? And I don't get, what am I supposed to be doing there? Chidi, what the fuck is wrong with you? I'm getting married. Oh, wow. You're getting married? Congratulations. But how was I supposed to have known that, Apo? Did you tell me? I fucking sent you an invite. I text you. I text you. Did you not say text? You are very, very stupid. Get off my phone. Chidi, if... Kò ní kó yanjú nǹkan kan. In tó wà nílẹ̀ yìí kìí ṣe ìrònú lọ́kàn. Bẹ́ẹ̀ ronú láti sìn títí di ọ̀la. Kò ní kí nǹkan yanjú. Lóòótọ́ ni mo gbọ́ nípa Àṣàkẹ́. Àmọ́ balẹ̀ mi. Ẹja ronú pé kí la lè ṣe. Ẹja wá nǹkan ṣe sí i. Wọ́n wá nǹkan ṣe sí i. Bẹ́ẹ̀ ni. Wọ́n wá nǹkan ṣe sí i. Bẹ́ẹ̀ ni. Ọ̀gá bó ṣe ni. Báwọn bàbá wa sọ̀rọ̀ wọ́n pòwe. Àwọn bàbá wa sọ pé bẹ́ẹ̀rù bá kànkè tó bá kọlẹ̀ fún níbi àgbékà. Bẹ́ẹ̀ ni. Ojú ayọ̀ náà mọ̀ wá. Bílẹ̀ bá mọ́ àárọ̀ ọ̀gá èso. Nǹkan gbọ́ pé ẹ̀rọ mímọ́. Ọkàn rẹ balẹ̀. Ọ̀gá á jèrè. Ìjọ rẹ̀ gbà ṣe. Kábíyèsí lórí ọ̀rọ̀ àròkò tí ń bẹ ńlẹ̀ ọ̀rọ̀ náà ń sọ sí ni lẹ́nu ó buyọ̀ sí oníwo láòkọ sí gbẹ̀dú báyìí. Bẹ́ẹ̀ ni o kábíyèsí torí a ò mọ orin a ò kò sí gbẹ̀dú báyìí àbí olóyè ọ̀tún ẹdùn ẹ dákun ẹ wá ni tẹ ẹ bá lùlù ẹ lọ máa wá bàtà kiri kẹ ẹ mọ lù sí gbẹ̀dú kábíyèsí adé ọpẹ́ lórí bí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ lùkẹrẹ yín yóò dòkìnni ẹrí ọ̀rọ̀ yóò lágbára débi pé nínú wa wò pé ọ̀rọ̀ yà á bọ̀ kì í sọ̀rọ̀ ẹnìkan tí kinní bá balẹ̀ tán kò sẹ́ni tí ò ní kàn ló wa. Àṣàkẹ́rù jẹjẹ yìí ọ̀tún kábíyèsí àṣìpà ní mògún kábíyèsí o ìyálòdì akérègbè ní wọ́n ti jú rẹ̀ bọ́mí olójú tìhùn ìlú iṣẹ́ kìí ṣe pé àjọ níní àbí ìṣiṣẹ́ agogo ani àbí àníjúṣe ẹwà ń wọ̀rọ̀ ẹ̀wọ̀n ojú ìbẹ́lẹ̀ ni. Ṣé wọ́n lè porí ajá kí wọ́n porí ìkòkò tí wọ́n fi ṣe é? Bájọ́ ṣèlú ni ọwọ́ ajé ọ̀rọ̀ tèmi nìkan ni. Ẹ wo gbogbo wa pátápátá ẹ̀ẹ́dá jákúnra. Kábíyèsí ní ọgbọ́n ọmọdé tèmi bá ní kẹjá ká pa dífálà tó wá bá wa dífá ká mọ ibi tá à ń lọ. Orí adé ó gbé ọ kò ní tẹ́jú ilẹ̀ mọ́lẹ̀ bọ́rọ̀ lọ́sàn-án tó bá jẹ́ bẹ́ẹ̀ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ ni kì í ṣe tá a fi rán ọmọ ẹni ọdún ìwọ lọ́kàn wá gbéra bẹ́ẹ̀ bó ṣe ránṣẹ́ sí adífálà tó wà bá wa láàfin káwọ́jú tú sí o ránṣẹ́ sí adífálà kó wá pàdé wà láàfin
Lẹ́mi fúnra ara mi. Bí mo mẹ́mọ́ ń dé. Èyí o, ìyá ọ̀ṣun. Èmi rè ìkòkò rígírí. Ẹ̀yin ìyá mi ó di ro. Ẹ̀yin ìyá mi arúgbó aṣọ máa kàrẹ̀. Ìyá sùn. Ìyá sùn lórí. Ìyá rodò ní. Máàjì. Tọ́. Sájẹ́ bùbá jẹ. Sọ́wọ́ ń yá. Ọ̀rọ̀ pé ẹ̀fẹ́ dáhùn lóhùn. Bẹ́ẹ̀ rí Àṣàkẹ́ ẹ̀rùjẹ̀jà bí. Irú ìwà ló yẹ kí kábíyèsí ìdìbò kan síkú fún. Ọlọ́rìí ojú Àṣàkẹ́. Àbí ọ̀gbọ́n, èmi ọ̀gbọ́n. Àdìó ọmọ fún rádaràdà kò sí àmọ́ títọ̀ fún kùtùkùtù lẹ́nu. Èmi èmi lọ̀mú síláàdù rẹ̀. Àwọn tó jẹ́ pé ọwọ́ wọn ní ọba ìlú ìyọjú ìgbàlá kẹ́. Lẹ́nu mọ̀ mú ọ pàdé rẹ̀. À ń yẹ̀gà rẹ̀. Ṣé ẹ rí gbogbo nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ìwà ara wa? Irú wa ló yẹ kẹ́ ẹ sọ fún kí ọba ìlú ìwà kó sí gbogbo. Ǹjẹ́ ọlọ́run kojú Àṣàkẹ́ ẹ̀rù jẹjà rí? Irú wa ló yẹ ká lọ rí kojú. Ó dìbò. Nídìmọ̀ yóò kúkú ràn mí lọ́wọ́. Sáànù wa bá àkókò ṣe bá náà ni. Ẹ wo ó ti rẹ̀ mí o èmi á sinmi o. àti fẹ́ẹ̀ dá ilẹ̀ ẹ̀jẹ̀ bábà láti fẹ́ẹ̀ dé. Ẹ wo mi lọ́mọ èmi á sinmi o. ẹ̀wọ̀n jẹ́ àsinmi nígbà yẹn. Ẹ̀gbọ́n mi mo tiẹ̀ fẹ́ bi yín ní ìbéèrè. Àṣàkẹ́ tí gbogbo aráàlú ń bẹ̀rù náà ṣé bẹ́ẹ̀ náà ló lágbára tó ni? Ṣó lágbára tó Elédùmarè tó dá wa tó dá òun náà? Àṣàkẹ́ ló pè tó ò fi dàhálẹ̀ gàràgà. Mi bí wọ́n ní bàbá pẹ̀lú akọ́ni àfi dàhálẹ̀ gàràgà. Àṣàkẹ́ lóòótọ́ òkùnkùn lágbára bí Elédùà àmọ́ bí ipò Elédùà àkọlé ayé ìlú rẹ̀ tó jẹ́ pé Àṣàkẹ́ kágbàdúrà kọ́ mọ̀ wọnú ìlú wa ìwá ni o. Àṣàkẹ́ báyìí lè wọnú ìlú wa ìwá ṣé bọ́ ọ̀dà mọ̀ èmi náà mọ̀ àní mọ̀ra wọn ẹnì kankan ò ní mọ̀ra wọn mọ́ àfi kágbàdúrà kélédùà àwọn jù ó lè ráyè láti wọnú ìlú wa ìwá.
bá lè wọnú olúwa ìwà nǹkan ó ti dàrú dínà. ọgbẹ́ngbẹ́ mi o bí a máa relé nígbà lórí èwo mi mo ká lọ gbà sínú ọkọ̀ ńlé. ẹgbẹ́rún mi o. èyí ló tún lè gbé. torí ọ̀rọ̀ tó sọ́njò ní èyí olóyè ọ̀rọ̀ tí ń lọ yìí a ní àṣà yìí adífálà ìwà tó wá ọ̀nà wa lè kú lọ́wọ́ ọ̀nà wa lé àrùn lọ́wọ́ bá a yẹ wò. adífálà ẹ dákun ṣe rí kábíyèsí tẹ̀ ń wé wọn ẹ̀ ń sùn lóròòru o ń ṣe wọn ń lajú kalẹ̀ báyìí tí wọn àmọ́ ọ̀rọ̀ ní kábíyèsí ọ̀rọ̀ ọ̀lú ni. ẹ mọ èyí tẹ̀ ń ṣe èyí ti pọ̀jù ẹja padì fálà ẹ dákun ibi tẹ bá mọ̀ pé ẹ fẹ́ tọ́ wa sí ẹja mọ̀. ìfàlà abiléèrè ọ̀rọ̀ ọ̀lú ni. tí ọ̀rọ̀ bá ti rí báyìí ẹlẹ́rìí ìpín là ń bi léèrè. tọ́ ifá ọgbọ́ o iwájú ọpọ́n ifá ọgbọ́ èmi ọpọ́n ifá ọgbọ́ olùmúlọ́tún ọlọ́kùnrin lósì ẹ̀rín ọpọ́n ìtàrun má fi rí pé ibi má fi rí péré má fòlòlò fọ̀hún tó bá ti rí gẹ́lẹ́ ni ọwí o gbà ìgbéré kan. ifá ìsọ̀rọ̀ ó kùn kábíyèsí gẹ́gẹ́ bí ohun tí mò ń rí iwájú ọpọ́n ifá yìí ogun ẹ̀san ló ń bọ̀ o. ogun ẹ̀san. ogun ẹ̀san. ogun ẹ̀san bò ó. táláṣẹ èyí olóyè táláṣẹ abẹ́yìn lẹ́ẹ̀kan ṣẹ́ báyìí. kábíyèsí. yàrá rẹ wo ọ̀tún yẹra rẹ wo lúkọ̀sì báwo ló ṣe rìn sí. ọwọ́ mi rẹ tó mọ́ o funfun nẹ́nẹ́ ni wọn ò lérò èèyàn lọ́kọ̀ o. kábíyèsí o. ìfà ó gbé ọ ìfà ó gbé ọ. ogun ẹ̀san. ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dì ní ọ̀rọ̀ tó ń dẹ́lẹ̀ ṣáà lè dà wọ́n dùn mọ́ báyìí torí nípa àṣàkẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ tí ń pàrokò ojú sínú ìlú wa yìí. gbogbo ìlú tá a sì gbọ́ pé ó ti fi àròkọ ogun ránṣẹ́ sí gbogbo ìlú náà dé rú ni o ṣé ká ní pé àṣàkẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ ó jẹ̀lú àrùn. láwọn àṣẹ ẹni dábàá ti lè mú nílùú àlàó bẹ́ẹ̀ àbí wọn lóògùn. oògùn ẹ̀wẹ̀. lẹ́yìn kí n bọ́ sóko kí n dáko kò sábàrà míì tí mo ní. gbogbo pé Àjàní ń bọ̀ ni. ó sọ fún mi pé òun bọ̀. ló máa jẹ́ ìbọn ẹmu tó pọ̀ tó yìí. ó sọ fún mi pé òun bọ̀ ló máa ṣe yìí báyìí la fẹ́ ṣe. ìyá máa ṣe eré tiwa bó wàá ní oko tó fún ọkọ. ó tiẹ̀ dá pé mo bá ọ lé lúkọ̀ọ́sì olóyè ọ̀tún bó o ní dáadáa mo mọ̀ rí ọ olóyè ọ̀tún ṣé wàá sọ pé o mọ nǹkan tó ṣẹlẹ̀ láàrin yìí ní pàápàá nípa ọ̀rọ̀ arábìnrin Àṣàkẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ tó lóun ò fogun jà wá láàrin ìlú tó fi àròkò ránṣẹ́ sí wa náà ni mo bọ̀ bọ́bí ọ̀rọ̀ tó bá gbà kan sọ lórí ìdúró wọn à ń sọ lórí ìjókòó nípa ọ̀rọ̀ obìnrin Àṣàkẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ tó lóun ò wá fogun jà lú tó pa àròkò ránṣẹ́ sí ìlú. ọ̀rọ̀ Àṣàkẹ́ lẹ wá gbé tẹ̀ Àṣàkẹ́ wo jẹ́ kí n sọ kí ní kan fún ọ Olúkòsì tí èyí bá ṣe pé oyè tí mo jẹ pé ó jẹ́ oyè ilé bàbá mi tó jọ́tún ni èmi mo tó yàrá mi gbé mo lè gbéjà gbogbo ìlú yìí mo lè jíjà balógun kí ni bí Àṣàkẹ́ tó jẹ́ pé yín mú báyìí yín kàn lọ lúgbúlúgbú yín sọ di lọ lúgbúlúgbú ojú ọlọ lọ wá ń pariwo ní gbogbo yín wá ń ṣe ìhẹlẹ ọkùnrin ni mí o
ló bá tán ọkùnrin ni mí kí a máa lọ àfin àrè lọ bá bàbá pẹ́pẹ́ sí o olóyè ọ̀tún o olóyè òrè lọ kojú Àṣàkẹ́ o kí la bá ń fẹ́ ó tán. Èyí tí èmi ń gbìyànjú láti sọ ni pé ohun tó yẹ ká ṣe gangan nínú ìlú tá a wà ní wípé nígbà tí àròkò ti wá wípé ẹrù jẹ̀jẹ̀ ń bọ̀ o tó fẹ́ wá dá ogun bò wá lé o tó fẹ́ kó wa lọ sí ìlú wọn lọ́hùn o tó fẹ́ fi wá ṣe ẹran tí wọ́n pàjẹ́. wọ́n wá wò pé àṣekú kí wọ́n ṣe pé àbífálà. ẹyin tí mo ń gbìyànjú láti sọnù èmi wà lọ kojú ogun bíi bò tí mo jẹ́ balógun tó bá rí bẹ́ẹ̀ já máa lọ àti. ọ̀yà mọ̀ lọ mò ń tẹ̀lé ọ. kí ló dé ó ní ọmọ lọ mò ń tẹ̀lé ọ. olóyè ọ̀tún jẹ́ lọ́sẹ̀ bí ẹ̀yin lẹ sọ pé ẹ lọ kojú Àṣàkẹ́ nísìnyí ó wá di pé máa lọ mò ń tẹ̀lé ọ. tó bá lè ṣe balógun òlu. èmi kàn nìyẹn sọ èmi kàn sọ ni bó ti kán mi lára sí i bó ti kán lára sí i tó bá rí bẹ́ẹ̀ já máa lọ àfi lọ́dọ̀ bàbá. àfi lọ́dọ̀ bàbá. ní pàdé lè ní tẹ́lẹ̀. mọ́ lọ mò ń bọ̀. olóyè ọ̀tún kí n máa lọ ní ìwọ tó ń fẹsẹ̀ alẹ̀ ń sìn. olóyè ọ̀tún. balógun kábíyèsí yóò dáa fún ọ àṣẹ orí wa adé ó gbé ọ àṣẹ inú mi dùn bó ṣe wá ó ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dì ogun yá o ogun ti yá balógun àsìkò tó ojú ogun yá torí pé bó ṣe ń lọ yìí tá a bá dákẹ́ tára wa bà lọ́ọ́ bá wa dákẹ́ má ń já kásàkẹ́ ọ káwa má yín o mo ṣí ogun fún ọ ọ sì lọ rẹ ọ bọ̀ rẹ ọ̀la Ẹlẹ́dùmarè lọ́la onílẹ̀ ilẹ̀ yìí àjàyè lọ́jà sọ gbọ́gbà lógun ọdọ̀ rẹ ọ̀tún ẹja gbéra ètò tó bá kù lọ́tún lọ́sì àṣìpá ẹ bá mi dọ́wọ́lé ẹ mọ́ sùn. kábíyèsí kádé ó pẹ́ lórí kí bàtà ó pẹ́ lẹ́sẹ̀ káṣẹ ó pẹ́ lẹ́nu ọba kánrin kéṣe àìníwọ̀n ìgbà tí ọba bá ti pàṣẹ káṣẹ ọba mọ̀ múlẹ̀ lókù Àṣàkẹ́ jẹjẹ mélòó lára rẹ̀ bọ́ bá gbéná sórí wọn bá sọ àmọ́ kábíyèsí àmọ́ mo fẹ́ kí ìlú ó fojú táyà mi o gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ ṣèyàwó tán ni kíra o sì gbọ́dọ̀ rìn. kankan ò ní ṣe. ṣé ẹ mọ̀ wípé mo fẹ́ lọ fi ẹ̀mí lakú fún ìlú ni. wọ́n sọ fún ọ̀rẹ́ mi Fìjàbí náà. kò sí wàhálà ààbò dúró tì í. kíra o gbọ́dọ̀ rìn o. kò sí tí ó ṣe. ṣé ẹ mọ̀ pé èmi fẹ́ lọ rèé fi ẹ̀mí lakú fún ìlú ni. wọ́n sì lọ rí ọbọ̀ rẹ bolokini ladi ẹ̀ ń bó kó ìmọ̀ gángan mọ̀nà lálákè sọ kì í ṣe náà barisa ọ lọ rí ọbọ̀ rẹ ọ̀ya kò sí kankan ká múra sí lóko ọ̀tún. yóò dà fún yín kábíyèsí. ẹ̀yin balógun. ìkọ́ ìkọ́bálà ìkọ́ ìkọ́ méjì lẹ́sẹ̀ ọlọ́ọ̀rẹ́ ọ̀bọ̀ ọ ti jagun alára ọ̀ṣẹ́gun ọ ti jagun olúgbọ̀n ó sì ṣẹ́gun ọ jagun ajérò ọ̀ṣẹ́gun ọ jagun ọ̀rọ̀gún àga ọ sì ṣẹ́gun ogun olúwa yìí ọ sì ṣẹ́. ẹ tó bá wá jẹ́ tí orí tìyàwó rẹ o ìwọ fọkàn rẹ balẹ̀ ìlú ó ṣàbò lórí wọn. kò sí ohun tí ó ṣàyà rẹ. kò sí tó máa ṣàyà rẹ. ọ̀dà kò sí yọnu. balógun mi o. kábíyèsí o. ọlọrin ọbọ rẹ. àṣẹ wà. Ayọ̀lá mi. Àlàáfíà rẹ. Ó wà lọ. Òun dáa. Ọ̀rọ̀ pọ̀ náà. Àjíkẹ́rù jẹ̀jẹ̀ ló pàrọ̀ kò bí wọ́n fẹ́ sínú ìwà. Wọ́n sì mọ̀ wípé kò sí tí mo yàn láàyò náà jogun. Ẹran bàbá mi ní ń jagun. Òní wọ́n pè mí sí láàfin. A sì mọ̀ wípé bí Àjíkẹ́ bá ilé wọnú ìlú wa, ewu ní fáwọn aráàlú. Kò sí ìlú tó wọ̀ tí èso bẹ̀ dérú. Wọ́n ti ṣógun fún mi. Ẹ lọ rí ojú rẹ̀. Gẹ́gẹ́ bó ṣe mọ̀ pé a ti ń gbúròó rẹ̀ kò sí ìlú tó wọ̀ tí ìjẹbẹ̀rún tí ìsọdẹ rú. Wálé mi. Ẹ sì mọ̀ pé kò sẹ́ni tó mọ bọ́mọbìnrin ṣe rí o.
ó ṣe gbé mi yàwó wàá fẹ́ mo rojú ogun kódà. ọkàn rẹ balẹ̀ mèmè kan ò ní mèmè bí n bá ti fi ó lè láyọ̀ àtàláfíà náà ní ìwà bá ọláyà àtàláfíà kò sí tí ó ṣe mí mímí ò sì ní mèmè àdúrà ni kó máa ṣe fún mi kò sí nǹkan kan tí ó ṣe mí fọkàn rẹ balẹ̀ sí ọ̀nà ojú náà lọ́ọ̀rẹ́ sọ fún àwọn ẹ̀ṣọ́ tó kù ní bùbá nínú oníkan máa múra ogun kalẹ̀. Gbogbo ọ̀fẹ́ o. ìjà bí ọ̀rẹ́ mi ọ̀pọ̀ rí mi. tí wàá lọ bá bọ̀ láàfin o. ọ̀rọ̀ pọ̀ láàfin gẹ́gẹ́ bó ṣe mọ̀ wípé àṣàkẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ ó pàrokò ogun ránṣẹ́ sí wa ó ṣe mọ̀ pé àjàkẹ́ èé ṣe ń rírọ̀ kò sínú ìlú tó wọ̀ yóò padà sọbẹ̀dẹ̀ rú ni. àmọ́ mo sọ fún wọn láàfin pé bó bá gbéná sórí wọn ọba sọ àmọ́ ìlú ti wá ṣẹ́gun fún mi láti lọ rè kojú ẹ̀. ẹ̀mí sì ti ṣe tán níwọ̀n ìgbà tó bá ti pàṣẹ káṣẹ ọba ọmọ múlẹ̀ ni. ó sì jájọ lọ ọ̀rẹ́ mi. ọ̀rẹ́ mi mo mọ̀ pé o nífẹ̀ẹ́ ìlú mo mọ̀ já ṣe báwọn. tó o mọ̀ wípé a máa ṣàkẹ́ ẹ̀rù jẹ̀jẹ̀ abójú kára bí ajere ni. ogun rẹ̀ lè gbá tẹ̀yìn wọnú ìlú wọ́n sì mọ̀ wípé ọkùnrin làkọ̀ ọkùnrin làdá ẹni tó sì gbámú náà ni ọkùnrin ní í ṣe. bí ogun rẹ̀ bá wá ṣẹ́yọ látẹ̀yìn mo fẹ́ kó bá ń dáàbò bò lú. pàápàá aya mi sọ mọ̀ pé mo ṣẹ̀ṣẹ̀ ìyàwó ni ọmọ lójú mi sì ni fẹ́ kó bá ń fojú tó nǹkan kan ò gbọ́dọ̀ ṣe èèrà ò gbọ́dọ̀ rìn orí náà mo fi ní wá bá ọ. pẹ̀lú èyí tó sọ ohun èyí tí ó ṣe aya rẹ. kò jẹ́rìí rẹ̀. níwọ̀n ìgbà tí ẹ̀mí mi bá ti ń bẹ nǹkan ò ní ṣe mí. nǹkan ò ní ṣe aya rẹ lójú mi. àṣẹ mo dúpẹ́ àṣẹ mo dúpẹ́. èèrà kò ní rìn níwọ̀n ìgbà tí ẹ̀mí mi bá ti ń bẹ. kò sí ní tí ó ṣẹ̀mí rẹ̀. àṣẹ. á bára wa pé. ọ sì lójú ogun bọ̀ ọ sì ṣẹ́gun. àṣẹ àṣẹ. nǹkan kò ní ṣe ọ lójú ẹ̀mí mi. àṣẹ wa àṣẹ wa àṣẹ wa. nílé adìyẹ tó gbòmí níbọ̀ ọ́ ń lọ rẹ̀ ọ̀bọ̀ rẹ̀ nǹkan ò ní ṣe ọ. àṣẹ àṣẹ mo dúpẹ́ náà mo ní kí wá mo bá bọ̀ láàfin náà ni mo ní wá ṣàlàyé. mo di ṣíṣe náà nù. kò tún bá ń lọ. lẹ́ràn ìyanu lé ni. ọ̀rẹ́ mi. lákàáyé o ẹ jẹ́ mo lù wọn ràn olómi ńlẹ́fẹ̀ jẹ̀wẹ̀ ọ̀làsọ ńlẹ́ fi mọ̀ kí mọ̀ bóra bí ọdẹ mo ń lọ sójú ogun wàyí o mo fẹ́ kó sinmi lọ kó sinmi bọ̀ gbogbo ọmọ tí ń bá kó lọ sójú ogun kí n kó wọn padà wá sílé ogun àjíkẹ́ ìjẹ̀jẹ̀ gbọ́dọ̀ borí mi o lákàáyé o méje nìrè méje lògùn ogun alára ní gbajá ogun onírè àmà gbàgbò ogun kálákálá àmà jẹ̀gbín ogun onígbàjámọ̀ irun orí ní jẹ ogun gbọ́dọ̀gbọ́dọ̀ àmà jẹjà dákun sinmi lọ́kọ́ sinmi bọ̀ o wọ́n jẹ́ ń gbé sájò bí mo bá ti lọ ọrin náà ni kí n bọ̀ ọ́re òkó tó pòrò àwọn egúngún òfin mọ́ làkàlàkà wọ́jà owó ìjìgbọ̀nà tó fún mi sọ́sọ́ àwọn ọwọ́ dáwọ́lẹ́ sọdún ọjà ìjìkó mẹ́kùn ọ̀rọ̀ kan ń bẹ lájà koro lẹ̀ bí mo wí máa gbógun ẹrú bí mi ò wí máa gbèjì gbàlẹ̀kẹ̀ lónìí mọ́dìmùlẹ̀ lóòtúfẹ̀ ọmọ ajínigbìdẹ mú mi dákun sì mí lọ́kọ sì mí bọ̀ o mọ́jẹ̀ ń gbé sájò lákàáyé tàánù mi o àtèmi àtàwọn ọmọ tí mo lójú ogun jáde láyọ̀ kábọ̀ láyọ̀ o ìṣòwò dúpẹ́. balógun gẹ́gẹ́ bó ti mọ̀ pé a ti fi gbogbo ìṣètò kù kí n súre fún ọ lásán lókè pẹ̀lú afẹ́. ẹ ṣeun ìyá mi. balógun balógun. ìyá mò ń jẹ́. balógun. mò ń jẹ́ gbèjògbèjò. balógun ó lọ rè ó bọ̀ rè ìkọ́ nǹkan bá lá ìkọ́ nǹkan mi. bó ti fi lé sílẹ̀ ó bà láyọ̀. àwọn ìyá mi ò sọ fẹ̀jẹ̀ sí olóhùn àyè aládùúgbò.
àwọn ìgbárùmọ̀lẹ̀ á dúró tì ọ́. Àṣẹ. Àwọn ìyá mi ò ṣe fẹ̀ǹgẹ̀fẹ́ olóòlà yìí á wá dúró tì ọ́. Àṣẹ o, àṣẹ o, àṣẹ o, àṣẹ. Gbogbo ìgbárùmọ̀lẹ̀ níbi ibẹ̀ yẹn á wá dúró tì ọ́. Àṣẹ, àṣẹ, ọwọ́ àṣẹ. àṣàkẹ́rù dòdò ní ká ọ. Àṣẹ, bó ti fi lélẹ̀ ló bá ọ. àṣẹ, ò ní gbé sájú. àṣẹ, ló ń la Elédùmarè ó dàṣẹ o. àṣẹ. Yèyé, ẹ̀rù ń bà mí gẹ́gẹ́ bí ẹ ti mọ̀ pé wọ́n ṣẹ̀ gbé mi láya ni. Àṣàkẹ́rù jẹ̀jẹ̀ tá a sì ń sọ̀rọ̀ rẹ̀ yìí kò sẹ́ni tó mọ bó ti rí inú wa ṣé ẹ fi dá mi lójú pọ́kọ mi ó padà wálé wá bá mi ẹ mọ̀ jẹ́ ìṣòrí ibù. má fi kàn má fi mi kàn kò séwu lóko lóńgẹ̀ ọkọ̀ rẹ̀ ó lọ rí. Àṣẹ, àṣẹ. ó láwọn tó ní ìyá yìí Àṣẹ. ó lè ìyá mi ò ṣòfò. Àṣẹ o, àṣẹ o, àṣẹ o, àṣẹ. Ẹ ṣe òye ọ̀sán a gbogbo akitiyan yín lórí èmi mo mọ̀ lóore èyí tẹ́ lè sọ tẹ́ lọ ṣe fún mi nígbàlẹ̀ ni mo fẹ́ wí ni aya mi bó ti yẹ ó wí náà ló wí ẹ mọ̀ kó bẹ̀rẹ̀ ni a sì ṣe ìṣèyàwó náà ni ẹ̀rù ọmọ bá àmọ́ ń tọ́ ọmọ ṣe fún mi náà ni ọmọ súre fún mi ni ewu náà kì í pàwòdì wọ́n lọ láyọ̀ wọ́n sì bọ̀ láyọ̀ mo nílò ìrànlọ́wọ́ rẹ mọ̀ fàgbọ́ ràn mí lọ́wọ́ kí n tí ó ṣe mí ẹ ṣe mo dúpẹ́ ìyá mi ọpẹ́ nípẹ́ ní sáyé àwọn olóbi ìgbólú èèyàn ní fúnni níyàwó ẹ̀ abíá fún ọ̀mọ̀rànmọ̀ràn tí fojoojúmọ́ ti fi dúpẹ́ orí ọ̀ràn dúpẹ́. Àjíkàrù jẹ̀jẹ̀ pẹ̀ kí mo kó kàlámù làkọ̀ wá níbi kọ́ yà sí mọ́jọ́. Níwọ̀ wọ́n kọ́ léwé omewé ta ló fi ti egbò hàn kò fi ta burúburú. Àgbọ̀ kíkẹ́ ní gbọ́dọ̀ kí ni ṣe yàwó. Àjíkà fún ọ̀pọ̀lọpọ̀ àgbọ̀. Nígbà tó ń ta kókó yẹ̀kóyè, ó ní kí ọlọ́kọ̀ mi nílẹ̀ tó ń lọ. Kọ́ni kan ní ṣọpá tuntun. Àlàkalẹ̀ báyìí tó ṣùgbọ́n rẹ̀. Ìwọ̀ ìfojú rẹ̀ kúlẹ̀ gbàgede. Níwọ̀ bẹ́ẹ̀ni. Àjíkàrù jẹ̀jẹ̀. Èmi ni. Ọba lọ gbé wọn jẹ fún ọmọ gbàgbọ́n bẹ́ẹ̀ lẹ́tọ̀ tóró. Wọ́n fi yí ọba aláfáàndẹ̀dẹ̀ lọ́kọ́ kọ́kọ́ lè tẹ sábẹ́ méjì ayé wọ̀rọ̀. Ta ló kọ́ ọ léwé? Òfin lọ́ọ́ mewé já. Asátàrà, àrìntàrà, ìpín ọ̀lábẹ́ nìkà, ìfífọ́lá méjì sẹ́yìn wọ́nrán, ojú oró aṣọ fomi, oṣù bàtà aṣáyọ̀bẹ̀. Ẹjọ́ tó gbé olórí àpò tó bá lòun ṣọwọ́ omi mú, ẹjọ́ náà nírú, ọjọ́ náà níjẹ. Bẹ́ẹ̀ ni mo wí fún ẹ kò jẹ́ ìwà rẹ̀ dúpà dé. Níwọ̀ bọ́ọ̀bá lọ pé wọ́n jẹ fún ọmọ gbàgbọ́n bẹ́ẹ̀ lẹ́tọ̀ tóró. Wọ́n fi yí ọba aláfáàndẹ̀dẹ̀ lọ́kọ́ kọ́kọ́ lè tẹ sábẹ́ méjì ayé wọ̀rọ̀. Òkè kówó lẹ̀ lé lọ ráyé mọ́. Ó ti ẹjọ́ títí mo finú gbọ́sẹ̀lẹ̀, àgbọ̀ kẹ́kẹ́ ní borí òfin ìfìyẹ̀wò, adébátú ọ̀bọ̀dà dùn. Nígbà tó ta gbogbo yèkóyè, ó ní kẹ́ má kọ́ mi ní iyẹ̀pẹ̀ mi lọ, torí kára ní sọ́kọ́ tuntun, àlàkalẹ̀ ní tòṣù máa rè. Níwọ̀ sáńlọ́gọ́ ni mí máa fọgọ́ mi yọ. Lóògùn ọ̀fẹ́ o. Sàolúfẹ̀ ni mí ó máa tẹ̀jú ọkọ sọ́mọ̀gàmọ̀gà. Ọ̀rẹ́ mi ò ṣe ń ná mọ́. Ìran mi ò gbọ́dọ̀ jó lórí ọ̀dá. Tó bá jó lórí ọ̀dá kankan náà orí mi àfìlàkà.
Dàbọ̀! Olùkọ́kọ́! Akẹ́kọ̀ọ́ yẹ́rì síta! Ewọ̀! Kọ́ ẹyin yẹmi ọ̀sàdìyàn bíà ẹyẹ ńlá nìyẹn àbórí gbogbo èsì abirùkù lọ́bìnrin ẹyin lọ bá níjà láì fara kẹ́ni tipẹ́tipẹ́ tí sẹ́kì àdárọ̀ ẹyin ní pípípí tí sẹ́kì abẹ́ omi bàbá ní amẹ́lẹ́yẹ ọ̀dà mi lójú ẹlẹ́yẹ àdàgbọ́n ó ní lẹ́tà lẹ́jọ́ ní ó fara gbégbá wèrè pé ní ìtì níbi àgbára mú tí fi gbogbo ajọ́ ní wẹ̀wẹ̀ gbà. Ayé ọ wọ. Ọ̀gbọ̀n ní kíkọ́ lábí. Ọmọ kékeré gbọ́dọ̀ fi bọ̀wọ̀ dáná. Bẹ́ẹ̀ sì ni àgbàlagbà gbọ́dọ̀ fi bọ̀wọ̀ dáná. Ẹ̀ ń tẹ́ ilé rẹ̀ mọ́lẹ̀. Wọ́n ta bá wá dálẹ̀ dídú. Ẹ ò ní lọ fi sùn. Èwọ̀ ẹ̀yin tó láyé o omi ò gbọ́dọ̀ tẹ̀yìn ọ̀fun lẹ́nu. Ogun ọ̀fẹ́ o. Jíjí tí mo jí mo bá wọn níbi tí wọ́n gbé ṣeré. Ogun ọ̀fẹ́ o. Eré ni gbogbo wọn bá mi ṣe. Níyì tí mo rìn mo bá wọn níbi tí wọ́n gbé yọ̀. Ayọ̀ ni gbogbo wọn yọ̀ mọ́ mi. Mo bẹ wúrẹ́ lóko wájẹ. Mo bá gùtàn lóko òkìrè. Àfin ni mí. Mi ń lẹ́ni agbálẹ́tì. Arọ̀rí ni mí mi ń ṣe ní àtẹ̀mọ́lẹ̀. Òkú tó pòrò àwẹ̀ gbogbo. Òfin mú lágàlàgà wọ́n jẹ́ àwọ̀ ìṣìpẹ̀nà. Wọ́n fún mi sún sọ̀rọ̀ wá dáwọ́lẹ̀ tó lóò tẹ̀ jù mẹ́kùn. Ọ̀rọ̀ kan bẹ lájà kúrò lẹ̀ bí mo wí máa gbogbo ẹrú. Bí mi ò wí máa gbé jìgbà lẹ̀kẹ̀lú. Ó ní ẹ máa dín wulẹ̀ lọ́tún fẹ̀. Ìgbà ìta parapọ̀ wọ́n kọ́ ìsábùdù. Ọṣọ ilé ikọ̀ ọlọ́ni. Àdé ìlú ikọ̀ ọlọ́ni. Ìmọ̀ràn ìlú ikọ̀ ọlọ́ni bẹ́ẹ̀ ni mo wí pé ìfọ̀ jẹ́ ìwà rẹ̀ tó gbàgede. Ìwọ. Èmi Àṣàkẹ́ ni. Ẹrù jẹjẹ. Wọ́n a bá gbóná sórí wọn ó sọ. Èmi ni mo sọ bẹ́ẹ̀. Èmi tí mo dá kára mo dá gbà mo fọ́ mi nì nímúlẹ̀. Mo dá kẹrẹ olórí ara wọn. Mo gbà gbà bìtì tó kù. Àyà lọ́jà ìdìbò mẹ́kùn. Ayọ̀. Ilẹ̀. Gbogbo agbára tí bẹ́ẹ̀ láàrẹ kó domi. Balógun, ìjẹ́ ò tí ẹ bẹ̀rẹ̀ nǹkan tí àwọn ìlú ìṣètò mi gan-an. Kó tó di pé ìwọ Balógun wá gbójú ko èmi Àṣàkẹ́ ìlú jẹ̀jẹ̀. Èmi láràlú ṣe fún ọtọ fi pa kúkú tó pa gúngùn. Balógun, wọ́n kàn mí ní etí. Wọ́n jáyé. Bọ́ ọ bá fẹ́ wá mọ̀ kán tó jẹ fún mi gan-an. Tó ogun ọ̀fẹ́ o. Abẹ́kẹ́. Dání. Èmi fìjà bí ni o. Àkọ́bọ́kọ mi, ẹ káàbọ̀. Ẹ̀lẹ́, ó wá ní. Ó wá ní ẹ dákun. Ọdún Ajífálà mo ti ń bọ̀ o. Àkọ́bọ́kọ mi, ó wá ní ẹja ń bá kàn. Dání o. Ọdún Ajífálà mo ti ń bọ̀ ó dẹ̀ jẹ́ kó yé mi pé Balógun ti sùn lójú òkú. Mo kú ọ, ó padà pa mí nínú kò sọ. Aya mi, jòkó, mo sì rí ẹkún rán. Aya mi, gbọ́ tèmi, ẹkún rán. Mo bá. Ọkàn rẹ balẹ̀. Mo bọ́ ní Balógun ti pa mí. Aya mi. Èmi náà mo gbìyànjú mo ṣe báyìí lọ. Àmọ́ kò sí bó ṣe wò ó jẹ́ ní tí ó bá ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀. Ọlọ́gbà kámú ni o. Tó gbọ́ mi aya mi. N kò ní sẹ̀mí rẹ̀. Tó ń gbọ́ mi. N kò ní sí ọ́. Ìtì Balógun ò ṣe ń ṣe fún ọ. Tó gbọ́ lọ fọkàn rẹ balẹ̀. Tó gbọ́ ẹkún òrán. Wọ́n sunkún látò onídọ̀ọ́lá yìí ní kí Balógun ó jí. Bàbá kú ní kò ní sí ọ ọlọ́ọ̀lọ́hún. Ọlọ́ọ̀lẹ́dùn àǹkò ní sí ọ. Ọlọ́gbọ́n mi yé. Aya mi. Tọ́gbọ́ tèmi. N kò ní sí ọ. Bàbá kú ni. Ní tí Balógun ò ṣe ń ṣe fún ọ. Wọ́n lọ fọkàn rẹ balẹ̀.
gbọ́ mi bí n tẹ́ ń sọ fún ọ tó gbọ́ kò ní ṣe ọ́ nítọ́jú rẹ tí balógun ò sì ń ṣe fún ọ kọ́lọ́ fọkàn rẹ balẹ̀ kò ní ṣẹ̀mí rẹ tó gbọ́ nítọ́jú rẹ tí balógun ò sì ń ṣe fún ẹ̀wọ́ tó gbádùn wọn tẹ̀tẹ̀ ní. èmi àgbẹ̀ ẹni gángan làgbẹ̀ ẹni làgbẹ̀. ó ti wá dúró sọ́nà oko lèmi ni. bẹ́ẹ̀ rí bí ẹ̀yin lẹ pè mí pé mi ò ní làákàyè. ẹ máa sọ pé èmi aláyò pé ìní làákàyè. lórí èmi àti yín ta lè wá ní làákàyè. orí oko mi bóyá tá bọ̀ òkú. ikùn rẹ ti gẹ. àgbàdo ìyàwó fìjà mí po obìnrin ò lọ́rùn o. èyí ó sì ti borí lagú lọ kò lè dé bá àjàyè orí rẹ. ó mọ ń lọ ọkọ mi mà ṣe o. èmi àdìyó mo ní làákàyè sí gbogbo yín gbogbo mi yá obìnrin àtẹnìkẹ lọ́rùn. má ṣe bìí ẹbí rẹ kọ kí rọọmù ti játijàti ó mọ bí mi sọ lórí ibú ẹlẹrẹgbẹ. mo ṣe ẹgbẹ́ ìwà pọ̀ jùlọ bá mọ̀ bá ti mọ̀ ṣe elérìbú ọmọkùnrin sì tọ̀ mí ó bọ̀ mí ni láti ṣe ìmọ̀ọ́mọ̀ ti ṣe ara rẹ̀. Àṣàkẹ́rù jẹ̀jẹ̀. Balógun. àmọ́ nígbà tí ẹ̀bọ̀ra ń gbẹ̀bí ìyá rẹ̀ mo rí kinní kan lára rẹ̀ o mo rí pé akọnilẹ́bọra náà torí pé ìwọ fún alára rẹ̀ gan-an mo rí pé ó kìkì oògùn ni ẹ̀bọra náà gbìyànjú. ìjáyé. ẹni gbẹ̀bí mi gan-an akọni ni. èmi náà mọ̀ sọ ọmọ ìdí tí mo fi ní kí àwọn ọmọ ogun wa máa sún wájú èmi ò fẹ́ káwọn aráàlú máa fúnra pé èmi pẹ̀lú rẹ̀ ń bọ̀ ni mo fi ní ká máa sún wájú. tètè mọ́lẹ̀ olè má ti dánmọ́ mọ́lọ́kọ̀ rẹ̀. ó lè mọ́lọ́kọ̀ bíi ti bá ọ sí lánàá mi kí n gbọ́. kí lọ́hùn ẹ̀yin ò dáa níjẹ́ kó yí ọ. ọ̀rẹ́ rẹ balógun. ìyẹn balógun ẹ̀wẹ̀. ó mà ti ń bọ̀ ó mà ti wọlé ìlú bọ̀. balógun ẹ̀wẹ̀ kò tí kú ní èsì ẹ̀wẹ̀. balógun ti kú. tí balógun bá lè wọlé ìlú wa ọ ti dáràn o. èmi fìjà bí. ẹ̀yin mọ̀ sàsẹ́yìn mọ̀ jẹ́ kẹ́rù bọ̀ sún mọ́ mi. èso ọmọ pẹ́rù ò lè bà mí ẹ̀rù ò lè bà mí. ó dà
mẹ́wàá jẹ́ kó pẹ́ lọ pàdé rẹ̀ lọ́nà kan pa sígbó. Kò sí wàhálà mi èyún ọmọdé bá gbọ́ngbọ́n kúkú ni àgbà náà sì gbọ́ngbọ́n. Yóò bá mi kú bá mi. Ó dá èṣù onílé oríta. Ó ṣe láàrin ògiri ògùn tó ta mí jí. Obìnrin tó ti lé kan lọ́dọ̀ mi tó gbọ́. Àṣàkẹ́rù jẹ̀jẹ̀ torí gbogbo ibi tí ò yọ nínú ìlú wa gbogbo ẹ̀ ní ó fi ó gbà kò sí yọnu. ọ̀sìn mọ gbogbo ẹ̀ káríkárí. Láàánú ògiri òkò. Abániwáràbà rí bẹ́ẹ̀ bọ́ra burúkú ti jẹ́ látọ̀ pa. Ọ̀bẹ́lẹ́kún sunkún kẹ́rù ọ̀bẹ́lẹ́kún ẹlẹ́kún sunkún láàárọ̀ yè ṣẹ̀jẹ̀. Òbẹ mi sun mi kẹ́rù òbẹ mi. Èmi sun mi láàárọ̀ yè sunkún. Balógun kò sì wá mọ̀ wò mí ò mi sì so lófòfò. Balógun ọmọ aráyé mọ̀ ti tẹ̀yìn gbèrú ọba yìí. Lọ́nà wo? Ọ̀sẹ̀ wọn. Sọ̀rọ̀ pé aya rẹ̀ tó fílẹ̀ sílé. Gánà ti dẹnu rẹ̀. Tí èsì pé ìyàwó mi ti kú. Tó bá tẹ̀lé pé ìyàwó rẹ̀ kú lè má mọ̀ dá. Aya rẹ̀ bẹ̀ ti. Aya rẹ̀ ikú rẹ̀ aya rẹ̀ ti lé. Ọdún sì bẹ̀ yù. Ṣé ìyàwó mi ṣàárẹ̀ ni? Kò tún yí ọ̀nà ìyàwó rẹ̀ ti lóyún. Kọ́ ọmọ wo ọ̀rẹ́ rẹ̀ ṣèkà o. Ọ̀rẹ́ rẹ̀ ṣèkà o. Ọ̀rẹ́ rẹ̀ ló fún lóyún kì í ṣe pé ó mọ̀ mọ̀ fún lóyún. Ìjàbí. Ṣé mo ti sọ̀rọ̀? Ṣé mo sọ fún òní? Kò ti dákẹ́ o. Èmi yóò fọ́. Àṣàkẹ́ sọ rí nǹkan tí ń ṣẹlẹ̀ ní òbí. Nígbà lẹ́yìn ìgbà tí mo fẹ̀mí mi la kúkú jù lọ. Ìyàwó tí mo ṣẹ̀ṣẹ̀ ṣe nígbà tí mo ń bọ̀ lójú ogun sọ rí nǹkan tí láàlú ń sọ. Láàlú ṣe mo dúpẹ́. Tí wàá gbẹ ò jẹ́ kí n sọ bílẹ̀. Ó ti lọ dúró di ọ̀run. Ó ti lọ dúró di ọ̀run nígbò fìjà mi. Ó dira gan ìbọn ló gbé dání. Èyí ò fìjà bí náà. Sọ́ọ́rí ìbọn tó bá sì lè yìnbọn. Èṣù lọ o. Ibà lójú ogun. Ṣé n tó yẹ kí fi lù ó fi sán fún mi rèé? Mi kan. Bẹ́ẹ̀ni. Fìjàbí? Èmi Fìjàbí ni. Àbájọ òwe àwọn àgbàlagbà àwọn Yorùbá tó pòwe wọn kúrò. Wọ́n ní ẹni ọ̀rẹ́ dàmọ́ ṣe bínú ẹni abínibí ń dání. Ìwọ èmi ni. Gbogbo bó ṣe ń pa kúkú tó ń pa kúkú nínú ìlú mọ̀jà láti dé ló ti ròyìn fún mi. Òsírọ́ bẹ́ẹ̀ èmi Fìjàbí ni. Èmi Fìjàbí aláìlẹ̀. Ìyá yín náà ń wọ́n forí ẹwà rẹ̀ ló gbàdúrà níwọ̀. Iṣẹ́ mi. Fọ́ọ̀mù pé mo sọ fún lámi rẹ kó sọ́ra fún mi nílá kó bá lámi aláró. Dáná yá mi kí n dáná yá. Mo sọ fún nìyẹn rẹ mo ní kó sọ́ra fẹ́ ní ilẹ̀ kó bá nẹni ọba. Mo sọ fún ìjímèrè rẹ kó sọ́ra fún kíkúkú kó má bàa gbòógì aládì. Ó tó bẹ́ẹ̀. Ajídẹ́bẹ̀ lórúkọ tí wọ́n ń pè wá àtún. Ajídẹ́bẹ̀ lórúkọ tí wọ́n ń pè wọ́n ẹnu. Igbó kì í gbà lórúkọ tí wọ́n ń pè wọ́n kú. Asọ́mọ̀gìrì lórúkọ tí wọ́n ń pè wá àìsàn. Ọjọ́kọ́jọ́ tí ìgbín bá fẹnu kọyàn jọ́ràn ló ráyè mọ̀ òkú tó wọlé òní lọ ráyè mọ̀. Irọ́ sáfọ́gọ́ ni mímọ̀ fọgọ́ mi yọ. Ajímọ̀rọ̀rọ̀ àwọn olè lẹ́kọ̀ọ́. Aláfúnfúngbò àwọn ìdòkùn òféèfé ajíkàndúgbò òde ọ̀run ewé ọ̀dúndún kì í jẹ́ kí ó kádún tàfọ̀ kì í jẹ́ kí irọ́ ni. Ìwọ ó sọ fún ọ pé kò wò kí kò wọlé òní lọ ráyè mọ̀. Ọkùn mi àbá dífá fún wọn lálẹ́ àbá òsì mi àṣẹ dífá fún wọn lálẹ́ di àṣẹ àtọ̀ tó àtòsí wọn ìrúgbà rúdà. Sọ ló pa níwọ̀ ṣé mi
Owó lẹ̀. Ó ṣe wọ̀. Ewọ̀. Irọ́. Ní wúlé. Àṣàkẹ́. Mo ṣe mo dúpẹ́. Gbogbo ìjì tí ń jà lọ́tún lósì á borí rẹ̀ pátápátá. Agbára Elédùn tó mọ̀ rè á borí rẹ̀ pátápátá. Ìyá lọ́sùn mo kí ọ o. Kábíyèsí o. Orí bá ti ṣe. Mo kí ọ Adífálà. Gbogbo ẹ̀yin ìjòyè mi pátápátá. Ó tún kí olórí mi mọ́ yín. Ọkàn yín gbogbo yín náà balẹ̀. Á jagun àjàyè. Ṣùgbọ́n tí bẹ́lẹ̀ ìjà bíi ẹjẹ́ àṣẹ ìwádìí sí o. Adífálà ń bẹ ní kẹ́ kó bá Adífá sí ọ̀rọ̀ Balógun tó lọ. Òṣùpá márùn-ún mọ̀ ti pé tí ọba ní ilé ọkàn mi ò kọ̀ fi gbogbo ara balẹ̀ ló ṣe ń lọ yìí. Ẹ dákun ẹ jẹ́ kí a dáfà béèrè òbí bó wá sí mo sì mọ̀ pé ẹlẹ́rìí ìpín ìṣúná orí ilé mèrè wọ́n bá fọ́ yóò dúró tí wa yóò gbé wa níjà fa ọmọ ẹni rẹ ọmọ kàkà kí a kún ọmọ ìkànnà ọwọ́ tí ìjẹ́pọ̀ yóò gbàdúrà wa yóò sì ṣàánú wa dákun Adébálà. Òṣùpá karùn-ún mọ̀ ti pé ó mọ̀ ti tún lé láti rí Balógun kàdáni wa yóò jó dé láyọ̀ àkàlàáfíà o. Ẹ wo kábíyèsí. Èmi la ò ní yọ̀ sí. Èmi la ò ní yọ̀ sí. Bá a ti fẹ́ orí bẹ́ẹ̀ náà lórí. Èmi la ò ní yọ̀ sí. Balógun yóò dà fún ọ. Ibi abẹ́ gbé òbí sí òbí wà lálẹ́ wò. Ṣé ìwọ iná aṣọ òjò báyìí. Ẹ wo bó tiẹ̀ ti dúró lọ́ba lórí ọmọ gan o. Ó sojú bí kọ̀ọ̀kan. Ẹ mọ̀ pé àyà Ẹgbẹ́ gbogbo ẹnu yín dákẹ́ kí o bá yín lẹ́jọ́ Adégòkè. Ẹgbẹ́ gígbó àbájùmọ̀ gbélépọ̀ èmi ló ń bá sọ̀rọ̀ báwọn. Balógun o sì ń wò. Ṣé ìwọ ti gbàgbé ni? Mo nígbàgbọ́ sábà bẹ́ẹ̀. Tọkàn balẹ̀. Ọba lè bá mi ṣe. Ikú o! Ikú o! Ikú! Ó sì yá lè parí lónìí ká wá wáyé. Láti pèdè àkọni bá. Ẹyin wọnú. Ṣé bẹ́ẹ̀ mi ni?
Àkànjí ni kí ló dé. Ọba ti gbé fún mi kó ń bọ̀ dákọ̀ ta ló wá mú lọ tí wọ́n so tí sọmọ ojú yìí. Àkànjí ò ti ṣe báyìí. Kí ló wá mú ọ? Dákọ̀ kí ló bá wa gangan. Kò ní ayé òkè. Ayà rẹ kọ́kọ́ farabalẹ̀ ṣàlàyé fún un tó bá ká láàrin ẹ̀ mọ́ tó bá ká láàrin ẹ̀ mọ́ ṣiṣẹ́ jò. Ọ̀dà ọmọọba mi. Nínú táwa yìí. Ọmọọba ni. Ọ̀kárí. Oníṣẹ́ kan tá a fẹ́ bí ọ dákun tó lè dùn à. Kò sì bá wa ṣe. Ẹnu ẹ̀ ṣàlàyé fún. Èmi rẹ̀ mọ̀ pé ẹ ti fún mi láṣẹ yóò dà fún ìbá yẹn wọlé lẹ́ẹ̀kan ó dẹ̀rù bà mí ni yóò dà fún mi. Mo fẹ́ èmi là gbà wọ́n fẹ́ rè gbóyè aburú mi. Nígbà tí èso máa lè. Wọ́n wá lè wò pé mi àgbà. Kí ló wá èmi kọ́ la fọba jẹ kí ló fẹ́ kí n ṣe fún ọ. Ikú dákun gbà wá. Àkànjí mi bí ọmọ mi lánàá tó dùn ní. Bẹ́ẹ̀ni. Kápá àyàn tó rọ́dùn mi tó dúdú ibi ní mi lèmi mọ́ fi yìí òun rí. Ọmọ mi hàn tí pé tí mo mọ̀ ń jáde. Ẹyin tí n bá wá ní kí n bí ọ dáadáa. Kí ló kọ àbó rẹ̀ mú. Adéjàre ni. Àkànjí àbúrò rẹ̀ mẹ́rin ni. ọmọ mi lánàá kó tó dùn ní. Orúkọ àbúrò Adéjàre. Ẹyẹ ọmọ jàre lọ́rùn lọ́hùn. Kò ní jàre láyé ń bì. Kò lè jàre lọ́hùn. Àmọ́ bàbá náà kò dáadáa. Ọmọọba Àkànjí yóò ná yín lówó. Ntí ọ náà yóò kọ́. Ẹ̀ka sẹ́rẹ́ láì náà ní ìjà ìlú. Bẹ́ẹ̀ bá fi lè rí yóò ná yín bíi ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dógún ní sílẹ̀ dáadáa kan. Ṣẹ́dẹ̀. Adé ti di tiẹ̀ nù. Ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dógún. Ọmọọba ọ̀rẹ́ mi jẹ́ wàrà rẹ̀. ọ̀rẹ́ mi. Ọ̀ya. Ọ̀kẹ́ mẹ́ẹ̀ẹ́dógún. Mo fi 5 sí. Yóò wá jogún. Ó jogún ọ. Ọmọọba o. Wò mí dáadáa. Etí màá mọ̀ jẹ́ lọ gbédè o. Wò mí. Nígbà tó pé ọ fi ọ̀kẹ́ 5 kó ọ̀kẹ́ 15 tó mo lọ fún mi. Tó pé kí n jẹ gbogbo òlúru ni. Sọ̀rí láti wákàtí tá a wà yìí. Ó ti dọ́bà. Kódà ọmọ mi àtẹ̀mí rẹ̀ á kí ọ kábíyèsí. Ayé ọ̀gbọ́n. Yẹ kí baálẹ̀ kí owó ń bẹ ní owó ń bẹ ní mo múra wá ní. Ẹ bá lójú bẹ́ẹ̀ lọ wọ́n fi sí ogún rè. Ṣọ̀mbù owó. Ẹ wò mí dáadáa èmi rè é. Wò mí lórí kí ìbọn ọ̀pààyàn lásán. Oníṣẹ́ mi ò jẹ́. Ẹ gbúrò mi. Inú mi ò nù. Ẹ gbúrò mi. Ṣé a máa lọ ògiri létí? Ṣé a máa lọ? Ògiri létí? Ẹ máa lọ. Àwọn kìíní ọgbọ̀n pé mo ti mo dóńgbó yàrá òjò láàárọ̀ yìí. Èsì pé ẹ ti tẹ̀. Baálé mi! Yóò tẹ lọ́nu. Ẹ dákun, ẹ dákun, ẹ dákun, ẹ dákun, ẹ ṣàánú mi, ẹ dákun, ẹ dákun. Ọmọ mi, ìlọ́yà.
ẹ̀ sì tún gbá. Ó tóbi lóòótọ́. Olóyè ń lékè. Ẹyẹ agbójú yóò jẹ ní àgbà. Ẹ̀yin ìlú èyí ò ṣe mí léèmọ̀ oríru rẹ̀ ó pọ̀ lórí òkè èèpẹ̀. Ọba aládé ẹ̀yin tá a fi so lórí ìlú àṣẹ́kọ̀ ọkàn yín ò dáa èso ọba aládé ẹ̀yin aráàlú tẹ̀rí ẹni tí kábíyèsí tẹ̀mí rẹ̀ légbodò lọ́jọ́ kìíní àná ìyàwó rẹ̀ fẹ́ra kù oyún tí ń bẹnu rẹ̀ ní àṣàkẹ́rù jẹjẹ. ẹni pé kò jìjẹ̀bi. ẹ sáà dákun ló bàràlù. a ó lórí eléyìí sọ̀rọ̀ dákun. ìgbà ìmọ̀ ni. ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí kò lè nǹkan méjì ni ìmọ̀ kẹforí àpòyé lẹ̀kẹ́ fìdúlẹ̀ fún wa àbí kẹ́lọ́ rẹ̀ ṣe fáwọn abáyín tí. lóògùn ọ̀fẹ́ o. ẹ̀yin aráàlú tẹ́rí pé àṣepé kò sí láyé. àṣepamọ́ ló wà eléyìí ọmọ jẹ́ ẹ̀kọ́ fún gbogbo wa kábíyèsí àwòfẹ́ yín lórí àpèrè. ọ̀wá tó síbẹ̀ wọ ẹ̀yin aráàlú àṣàkẹ́rù jẹ̀jẹ̀ tó ń bọ́ sórí ipò adélé fún òbí ọmọ yìí. ọ̀tún ẹ̀wà lójú ayé.